Bismillahi rahmani rahim. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi wa tabi'ina lahum bi ihsan ila yawmiddin wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé. Mo kí wa kú àsìkò ọdún. Kí Ọlọ́run bá kí ọwọ́lọ́kan oṣù rẹ̀ kí ó gba ààwẹ̀ wa àti ìjọsìn wa ó gbà lẹ́sìn fún wa, kí ó sì má ṣe eléyìí ní àṣemọ fún wa. Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, ní ìjókòó tá a máa lo ọjọ́ òní fún tí í ṣe an-nadhra ash-shar'iyya li ba'd al-masail ash-shar'iyya al-matruha. Insha Allah ta'ala ọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ, àmọ́ àsìkò tá a wà yìí mo kọ́ ṣàánú ni kó lọ bá ní dùn ṣẹ̀ríà nínú nípasẹ̀ ìbànújẹ́ tó bá ṣẹ̀ríà Islamiyya, nípasẹ̀ àìwọ́nà ká lo ṣẹ̀ríà fún àwọn ìdájọ́ tó jẹ́ ìdájọ́ ẹ̀sìn. A sọ ọ̀rọ̀ tí ìta afẹ́ kí Nàìjíríà ò jẹ́ ká máa lo ilé nǹkan o níbi tó jẹ́ àwọn ìdájọ́ ẹ̀sìn tá à ń ṣe gan, ẹbí ọ̀rọ̀ ààwẹ̀, ọ̀rọ̀ ọdún, tí apá kan tí kọlùbọ̀kọ́ tó kálukú sọ́nà kó jẹ́ kí àgbọ́yé ó tún lágbára sí dáadáa. Ọmọ ìyá mi, abala yìí, abala tí àmbẹ́lọ̀ kúrò bá ní ṣàtúnṣe ẹ̀ kó jẹ́ pé tí ó mọ̀ ṣẹlẹ̀ tó bá Sunnah Nabi sallallahu alaihi wasallam tó bá mu. Insha Allah ta'ala yóò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóògbọ́ Ọlọ́run. Gbogbo ìtí ń ṣẹlẹ̀ lásìkò yìí insha Allah lọ́ọ̀bá yóò ṣàlékún àgbọ́yé dáadáa, tí a bá sì fi kẹ́kọ̀ọ́, tí àwọn ọmọ wa náà tó ń kẹ́kọ̀ọ́, gbogbo rẹ̀ fojú hàn sí dáadáa. Ó lè pẹ́ àmọ́ gbogbo rẹ̀ fojú hàn lóògbọ́ Ọlọ́run bí ìdẹ́lẹ̀ ta'ala. Gbogbo ẹ̀ sì wà lórí ó ti ń ṣàjálà gbogbo ẹ̀ pamọ́, pé gbogbo ẹ̀ ta ní sòótọ́ ta ní parọ́ ìjọwájú ọmọ sọ gbogbo Ọlọ́run bí ìdẹ́lẹ̀ ta'ala. Ọlọ́wọ́ yóò jẹ́ kó kálukú ọmọ wà látàlàfíà. Ọlọ́wọ́ kò ní pẹ́ nìkan kan báyìí yóò jẹ́ kí a tó lè díwọ́ mọ́ ẹ̀sẹ̀ Ọlọ́run dáadáa. Ọmọ ìyá mi, tẹ́ rí àwọn ọ̀rọ̀ kan bẹ tí ń lọ tí mo kàn fẹ́ sọ sí àwọn mashallah. Mo ti gbọ́rọ̀ àwọn apá kan mashayikh jazakumullahu khairan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Saudi Arabia pé tẹ́ rí àwọn ọ̀rọ̀ ìrìn kó yà pé ọmọ wò pé kò ní ìdí kí ìwé lè dá sí tọ́lọ́rọ̀ tí ó pé ọ̀bá làákàrí mu ọ̀rọ̀ tẹ́ pé tí ẹ bá fẹ́ mú akhbar ó fẹ́ gbọ́n tí ń lọ ní ìlú kan, ṣé bí yóò níbi tí ó ti gbọ́ sáfẹ́ mọ́ tí lọ Nàìjíríà ní ìṣẹ̀bá yìí rò pé ìwé ìròyìn tó jẹ́ ti ìjọba tó pé máa sọ ń pa tọ́jú mọ́rọ̀ ìjọba tó pé tó bá sọ wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ìjọba ni fangadi àbẹ́ẹ̀kọ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni sáyẹ̀ ẹ̀dẹ̀kẹ́ lè lọ ìwé kan ó lè lọ fọ́ọ̀mù ìròyìn kan tí ó sì gbé fún láti mọ̀ gbàgbọ́ bí ẹ bá jọ ọmọ Nàìjíríà gidi tó sì nǹkan sì yé ní rò pé ẹnìkan kan máa lọ àbí ọkàn kan nǹkan yóò sì gbé orí Facebook pé ìkàwé bẹ́ẹ̀ yìí kéré kan Nàìjíríà Tinubu fẹ́ ṣe bẹ́ẹ̀ yìí yóò sì mọ̀ bá náà pé ẹgbọ́ owó Tinubu fẹ́ ṣe bẹ́ẹ̀ yìí ní tí wọ́n pòrò ẹni bẹ́ẹ̀ àwọn náà ti mọ̀. Tó jẹ́ pé bá ní ọmọ ìyá mi, gbogbo olùkọ́ ọ̀kan náà lọ́wọ́ ní ojú ọ̀nà tí wọ́n máa tẹ̀lé láti fi mú khabaru rọ́símì. Akhbaru rasmiya wọ́n gbà lójú títí wọ́n èsì mú ní wọ́n èmú lórí pé wọ́n gbà kìlẹ̀ yìí ẹ̀kọ̀ mú lórí kìlẹ̀ tàbí ìsìnkà sọ́wọ́ Saudi Arabia náà mọ̀ àárọ̀dọ̀ àwọn tẹ́pẹ́ tí wọ́n dúró ti ẹni pé wọ́n àárọ̀dọ̀ ìjọba. Àwọn ilé báyìí wọ́n ò lè sọ̀rọ̀ Saudi Arabia dáadáa. Saudi Arabia lọ́wọ́ àwọn ọ̀tá tó pọ̀, àwọn ilé ìwọ̀n ìlérí tí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ pé Saudi Arabia dáadáa gbogbo kó dínkù ó sì ìran ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè náà tẹ́ pé ọ̀tá Saudi Arabia kìí sí pé Saudi Arabia nìkan lọ́mọ, kìí sí pé àwọn ẹni tẹ́ jẹ́ kí nìkan ó tó kárí àwọn àyè Saudi láwọn ọ̀tá láwọn àyè kọ̀ọ̀kan kan tẹ́ pé wọn ò lè sọ̀rọ̀ Saudi Arabia dáadáa àti bẹ́ẹ̀ ti dáadáa gbogbo ẹ̀ Ọlọ́run sáà ẹmọ yà bí jáwọ́ oṣù sọ́sẹ̀lẹ̀ yìí. Saudi Arabia àkọ́kọ́ rọ́sù, Kuwait ti rọ́sù before Saudi Arabia, Kuwait ó rí oṣù before Saudi Arabia. Gbogbo àwọn ìlú yòókù gbogbo tó yípo Saudi Arabia láwọn ìlú pátá ní rọ́sù.
gbogbo olù tó yípo Saudi Arabia tó yípo tọ́lọ́pàá shimal janub sharqan gharban gbogbo pátá láti rósù ṣáájú láti rósù ní pẹ̀lú àmọ́ Saudi Arabia tàá rósù wọ́n pé kò rósù ẹ̀wọ̀n ẹ̀mọ̀ yá mi tẹ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ lọ́pàá pà ní pé ọlọ́wọ́kọ́ sàánú ní tí mẹ́ńbẹ̀ ní mẹ́ńbẹ̀ ọlọ́sì bá ní yóò sàlékún ìtọ́sọ́nà fẹ́ nípọ̀ kan wa. Ẹlẹ́ẹ̀kejì àkọ́ná ogbélé ọ̀rọ̀ ti parí níbẹ̀ kò sẹ́ ní ìdíkí mọ́ tó ń kàrára àwọn akínú mi lórí ẹ̀ àmọ́ gbogbo tí wọ́n bá máa wípé Saudi Arabia ẹ̀wọ̀ kìí sọ̀rọ̀ pàápàá kìí kúrò ọ̀rọ̀ ẹ̀rẹ́ ní Saudi Arabia mi tọ́jẹ mọ́rọ̀ oṣù ẹmọ̀ yá mi Masha Allah tabarakallah Saudi ma gbìyànjú o wọ́n gbọ́ tí kan náà àbáwá kan sọ pé Saudi jẹ́ Americans nìkan náà ti ní la ilaha illallah sẹ́rọ̀ Saudi Arabia ẹjẹ́ ń fi àpèjúwe olùgbọ́ ìrìn àpàlẹ́ ṣe mọ́ ẹbá lọ Mẹ́kà lẹ́sì tó lọ Mẹ́kà lẹ́sì tó dé Mẹ́dínà tó dé Mẹ́kà ẹbá jẹ́ pé lọ Mẹ́kà gbogbo bà ṣé bó ti ń bá Mẹ́kà lọ́dọọdún ṣé bẹ́ẹ̀ bó ti bá lẹ́sì lọ́ba lọ́dún ìrí bẹ́ẹ̀ ni tó jẹ mọ́rọ̀ ọmọ ní Saudi Arabia gbogbo Saudi Arabia lè wọ́n lọ́n bú wọn lówó wọ́n sì wà wọ́n fa owó yìí láti fi tọ̀wárà ṣáà láti fi dìfẹ̀lọ́pù wọn wọ́n ṣálá sẹ́yìn Saudi Arabia Masha Allah tabarakallah lẹ́gbàtẹ́ ní tí wọ́n gbọ́rọ̀ àwọn àbáwá ìmú ní àwọn àbáwá yìí bí àṣà àbùrù káfí ẹ̀fẹ́ ẹjọ́ àwọn tó yẹ pé wọ́n èyí tó yẹ pé ìtọ́jẹmọ́ Saudi Arabia ọba bàrà tó jẹmọ́ ọ̀rọ̀ falak ọba bàrà ègidì ọ̀nà àmọ̀rọ̀ sílù tó tó mẹ́wàá tó wà tó jẹ́ sábítà ó tó ní mutaharrika tó yẹ pé ó ti láwọn àyíkọ́ èyí tó yẹ pé yàmẹ́ kù sùúdì kódà kò gbájúmọ̀ sí tó jẹmọ́ ọ̀rọ̀ ilmu falak kò jẹ́ gbájúmọ̀ sí tí a bá ní níkùlì àwọn jami'a àti mọ́júmọ́ àìlọ mọ́júmọ́ Masha Allah tabarakallah asìlá jami'a tó gbájúmọ̀ sí tó jẹmọ́ ọ̀rọ̀ falak jù Jama'atu Malik Abdulaziz lọ́wọ́ ní Jeddah ni òun ló gbajúmọ̀ sọ̀rọ̀ ìtọ́júmọ́rọ̀ falak jù dáadáa ó ní àwọn tọ́júmọ́ àbá tẹ́ǹsì gbogbo ìgbà ló jẹ́mọ́ tí ibi ayé Jama'atu Malik Abdulaziz wọ́n lápòlé àti dáadáa wọ́n tọ́jú wá balọ̀ ibẹ̀nẹ̀ tí mọ́ Malik Saudi ní Masha Allah tabarakallah ilẹ̀ kejì ẹ̀mọ̀ yá mi tẹ́ẹ̀rí ẹwù sí kọmọkọ́ fẹ́ fámọ̀ràn kan tẹ́ẹ̀rí tá fẹ́ mọ̀ kan àbẹ́fẹ́ sọ pa Saudi Arabia ẹwù gbogbo ara ti ní tó jẹmọ́ ọ̀nà tá a lè fi mà tí bá ti kọ́ sí ibi gọ́gù nǹkan bẹ́ẹ̀ yóò gbé fún ọ sáà máa mọ̀ bí àwọn máa mú lọ́rọ̀ ọ̀tá ẹni tí ọ̀bẹ Saudi Arabia máa mú kábàrù wọn lọ́dọ̀ wọn kò lè sọ ń pa wọn bí tọ́jà tó fẹ́ mọ kí ní Saudi Arabia wọn náà wò àbí béèrè wò ó ti mọ̀ àwọn ètò ìpẹ́ àwọn eléyìí òpòrọ̀ ni wọ́n àwọn eléyìí tí wọn ò rí náà fẹ́ máa sọ sórí Saudi Arabia mo fẹ́ kọ́ kàfẹ́ ìfẹ́ bọ́lá ìfẹ́ pípa àpá torí bọ́lá àwọn nǹkan tí wọ́n bí sì fúlájú jọta yìí báyìí ó fẹ́ mú àkáwá ni tẹ́bá lọ wo Wakalatul Anba as-Saudiya tẹ́bá kọ́ bí gọ́gù gan yóò gbá fún yín tẹ́bá kọ́ Marasidul Ahilla fil Mamlaka Marasidul Ahilla fil Mamlaka àwọn ààyè tí wọ́n ti lè mọ́ wá ìtọ́jẹmọ́ oṣù ìlétẹ́sù ní Saudi Arabia ẹnìkan tó jẹ́ dókítà kan tí ń jẹ́ àṣírí ọkà àwọn ààyè tó pọ̀ bá ń lọ ó ní pé ọkà Mẹ́kà àtàwọn àyè mi bá ń lọ tó pé wọ́n ní ètò ìsòdéèrè ní ṣakọrọ ní kọ̀sí bábá ǹdà ọkà wọn àmì ìtọ́fẹ́ mọ́ ìbínú báyìí ọmọ yá mi tí ó fẹ́ mọ́ bẹ́ tí ó yí ọ̀pọ̀lọpọ̀ ó ní pé ẹgbọ́ bil idafa ila markaz khadim al-haramayn al-sharifayn ila hilla wa ulum al-falak al-waqi' fi a'la burj sa'ati makkah al-mukarrama alladhi yu'addu akbar shabakati manazir فلكية في العالم لرصد الأهلة في 7 دول عالمية اللي يسوى في أساسنا ẹgbẹ́ ẹmọ ìyá mi ṣe rí ní Mẹ́kà ní haram ní Kaaba tẹ́ bá wo ìkíni wákùn fún Abdulaziz ẹ̀kọ́ bẹ̀ tẹ́ bá wo ibi sáà ibi aago níbi aago tó tóbi tá máa wò tẹ́ bá wà ní haram bá lọ níbi aago lásán sẹ́ẹ̀kọ́ ọ́fíìsì níbẹ̀ ẹmọ ìyá mi ọ́fíìsì níbẹ̀ jẹ́ fún kíni ẹ̀wò ìtọ́jẹmọ́rọ̀ bá ti máa wá oṣù àti àwọn ẹ̀kọ́ lórí rẹ̀ ẹmọ ìyá mi ìtọ́jẹmọ́ ulumul falak
ẹ̀ ń gbọ́ o ibẹ̀ lẹ́ ń lò fún ààyè bó ti rí un kí ságbé lásán ààyè tó pọ́ ní ọ́fíìsì oníwèé bá wà lọ ní ń lò fún ó sì pé bó ti rí un òun lọ́fẹ̀ òun ní sẹ́yìn gbọ́ ìmọ̀ ìyá mi o akbaru shabakati manadhiri falakiyya akbaru shabakati manadhiri falakiyya fil alam ìrọ́sìdì àhílá fi sábà ìdúwàlẹ̀ alamiyya láwọn ìlú méjì láyé tírú àwọn tẹ́pẹ́ ti níbi tẹ́yìn ti lè máa wá oṣù jù ní ààyè méjì láyé sọ́dẹ̀ ẹgbẹ́ òun lọ́jà akbaru rẹ̀ ẹnìkan sọ pé sọ́dẹ̀ ọ̀ka tọ́jú mọ́kíní kún wa kíní mọ́ ọlọ́run star ẹmọ yá mi sẹ́kọ́ rí náà ẹjá máa wádìí ìgbò nǹkan tó máa sọ ẹmọ jẹ́ àpá kórìíra àlú kan a máa fi sọ yìnpẹ́ ní ìkórìíra Saudi o àmọ́ kámọ́ máa sọ tó pé kò ní máa àwa gan lẹ́yìn ìgbà náà yóò máa jẹ́ kí nípa pé kí láà lọ sọ yìí ìtajú ayé ti là kó tó ti pàwọn eléyìí wà èyí lè máa wípé adìyẹmọ́kàgà tó báyìí apẹ̀rẹ̀ mashallah adìyẹmọ́kàgà ó gẹjọ ayé lọ àmọ́ wí bẹ́ẹ̀ àmọ́ gbọ́ àwọn ilé ìsìn bẹ́ẹ̀ nìkan ládìyẹmọ́kàrí bá kan wallahi àjàrò ẹ̀ ẹ̀yí kódà bí ó sàánú àdínkù yàrá àwọn tábìlì ọ̀sùn pé eléyìí wallahi irọ́ gidi nípa ẹmọ yá mi Saudi Arabia mashallah tabarakallah kọ̀mọ̀kọ́ sírọ̀ ní ìtọ́jú mọ́rọ̀ mímọ̀ lékún ní mímọ̀ àti mímọ̀ kódà ẹmọ yá mi wọ́n tún ní àwọn prógámù kan ní tí Saudi Arabia tí wọ́n fẹ́ dá ilẹ̀ mọ̀kànlá ti bẹ̀rẹ̀ gan lórí ẹ̀ pé àti wọ́n mọ̀ nípa tọ́jú mọ́rọ̀ àhílà wọ́n máa ṣe àbẹ̀wò wọ́n tó máa kọ́ pé yóò tó mú dé gbogbo àwọn àyíkọ̀ kan wọ́n tó ń dé àwọn ìjókòó tí wọ́n tó máa Saudi Arabia ò sinmi lórí tọ́jú mọ́rọ̀ kẹ́ni bá ń lọ akọ̀rò pé bá bí ìjókòó tí a ń bí ìtẹ́ pé ọlọ́run star ẹmọ yá mi Saudi Arabia mashallah tabarakallah ó gbìyànjú kò sí ìwọ̀n mọ̀kọ́ sírọ̀ láti ìgbà tí wọ́n ti dá ìtọ́jú mọ́rọ̀ mọ̀rọ́sílù falakiyya alẹ̀ láyé mẹ́lẹ́kì Saud tó jẹ́ waliyul ahad láti ìbàdàn àti bìdẹ́ ti lápòrí àti ìtọ́jú mọ́rọ̀ kí ní bá ń lọ àbítá ní gbogbo àwọn kan pé Saudi Arabia Saudi mashallah tabarakallah wọn ò lè wí tí wọn ò rí wọn ò lè wí nǹkan tí wọn ọ̀sùn ò rí Saudi Arabia kọjá gbogbo eléhùn tí wọ́n bá ti rí wọ́n sì pé wọ́n gba wọ́n kàmẹ́lá kí ní bá ń lọ Saudi Arabia ló kéwò tó ti bọ́rọ̀ ẹ̀sìn tálọ́fẹ́ tẹ́rí gbá wàhálà pé kí ló fẹ́ fi jámọ́là tálọ́fẹ́ fi jámọ́là náà kò sẹ́ni tí wọ́n fi jámọ́là ìbáadà ni nítorí mọ́rọ̀ báadà wallahi Saudi Arabia mọ́kọ́ sọ̀rọ̀ tí wọ́n fi tọ́jú mọ́rọ̀ báadà wọ́n ilé fọ̀rọ̀ báadà sí sẹ́mu jámọ́là pé kí ní kan sàbí ọjọ́ ó ti Saudi ìsẹ́yìn bẹ́ẹ̀ wallahi ìpapọ̀ ìsẹ́yìn bẹ́ẹ̀ pàápàá ẹlẹ́kẹ̀jì òtẹ́ wípé àwọn ni wọ́n ṣe fídíà kẹwọ́n mọ̀ yá mi wallahi bá èwé bá mọ̀ Saudi Arabia ọkọ̀ rẹ̀ ọkọ̀ fọ̀hún tọ̀ rẹ̀ nípa àwọn eléyìí wọn nǹkan kan yíyan sí níbi tọ́jú mọ́rọ̀ Saudi gan kábà ti sọ̀rọ̀ ẹ̀sìn Saudi wọ́n ṣe fídíà nígbà wọ́n gbọ́ wọ́n kàn máa ọ̀rọ̀ àwọn ọ̀tá Saudi ó gbá àwọn nǹkan yìí báyà ó sì jẹ́ mọ́ra wọn ẹ mọ̀ yá wa ìwé dàgbà ìjọwọ́ lọ́wọ́ yóò bá wa san alẹ́ san rí o ẹ má jẹ́ kí àwọn kan kàn sí àlọ́nà àti pé bóyá wọ́n ní nǹkan kan sí Saudi Arabia ẹ má jẹ́ pé wọ́n kàn pa sínú wọ́n máa kàn máa gbọ́ tí ò yá wọn gan sí wọ́n kàn máa sọ pé Saudi Arabia kò tó di pé ó ti ẹ̀kún ó sì kankan Saudi mọ̀ láwọn ayé àtúkì bá lè lámọ́ tí wọ́n sọ pé wọ́n kọ sí àrùn tẹ̀sí pé ìkẹ́bà yìí wọ́n sì farọ́dọ̀ sọ́rọ̀ wọ́n sì sọ pé sọ́rọ̀ bí olówó sì fi díyà olówó tàn kàfàárà ẹwọ ọ̀rọ̀ tẹ̀jẹ́ dín ẹwọ àmọ́ pọ́lọ̀ ń sàánú gbogbo ẹ̀tí bá ń wí ẹwà àtàmàsàdá pọ́lọ̀ ojú yí ẹ náà ní o ojú yí wọn lọ sàánú wa lọ́wọ́ sàánú ọ̀rọ̀ abẹ́ sọ ìṣàlọ́ pọ̀ àmọ́ ilé mọ̀kọ̀kọ̀kàn nílà ẹrù kílẹ̀ ní ìmọ̀ gbọ́ pé Saudi Arabia ọ̀kan tó jẹ́ má bala Saudi Arabia mashallah tabarakallah ó ní àpòlé àwọn tó jẹ́ má bala tọ́pọ̀ tó pé kò sí ọmọkọ́ sí ọ̀rọ̀ lórí ẹ̀ èyí tí ọba yé wa kákà ìwò ní ìdí wàhálà kọ́ sí ibi gọ́gù pé wọ́n ti kọ́ bẹ̀ owó ìgbẹ́ tọ́mọ sọ ní ìsinmi ìjọba mọ́júmọ́ àtàwọn kọ́ bẹ̀ ó rí gbogbo àwọn nǹkan tí ó kó bẹ̀ tó yẹ pé ó ń tọ́ka sí pé ń bá sọ pé Saudi ọ̀lápẹ̀lẹ̀ àsábàálà kẹ́ni àbí pé jẹjẹmí àti tí ọ̀gbọ́njúmọ̀ sí nǹkan igan tá à ń dá kọ́ tó pé nígbà ó ti pẹ́ nígbà pé àsìkò tí a ti mọ àwọn nǹkan yìí ó ti pẹ́ nǹkan ti yí padà lójúmọ́ ẹ̀wò ẹnbá tí Saudi Arabia lónìí yìí tọ́ba ipò ti lọ ní ọdún tó kọjá lọ bó ti bá kí ọba ilé ohun tí ó ti gbajúmọ̀ bẹ́ẹ̀ bá ń lọ kúrò ọkọ̀ sànù wa
náà wọ́n yóò sẹ́rẹ̀ kún ìtọ́sọ́nà fún gbogbo pátá. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Assalamu alaikum.